Ǹjẹ́ kí lẹ rí sí sẹ́yìn náà ẹ fara mọ́? Èmi náà fara mọ́ pé kó máa selection ilẹ̀ Yorùbá ìyá pọ̀ jù ká kó lóko ẹrú ká dá dúró òun ló wù mí. Kí Yorùbá dá dúró èmi ò fẹ́ ká dìbò ní 2023 kó máa selection ká gbalẹ̀ bàbá wa ká kó lóko ẹrú mo fara mọ́. Ẹ ṣeun lọ́sà. Àwọn bàbá wa ní pé àwọn faramọ́ pé kó má sí ìbò ní ilẹ̀ Nàìjíríà ní 2023. Ẹ ṣeun lọ́sà. Àmọ́ lórí ìbéèrè tó wá kẹ́yìn òun náà ni wípé a fẹ́ ṣe ìwọ́de lọ báyìí nílùú Òṣùké kí gbogbo ènìyàn lè mọ̀ wípé Yorùbá nation is real. Kí wọ́n má bẹ̀rù, kí wọ́n má ṣojo. Bákan náà, àwọn bàbá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa kó tó di pé mo débí jẹ́pà àtijọ́ ń sọ̀rọ̀ tó tún jẹ́ ìyàlẹ́nu fún mi tó jẹ́ pé ní ìforúkọsílẹ̀ fún awareness wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìwé ìlọ́fi forúkọlẹ̀ àti nọ́mbà fún mi. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn lójú àmì. Ìyẹn túmọ̀ sí pé wọ́n nífẹ̀ẹ́ ṣẹ́rí orúkọ àti nọ́mbà rẹ̀ tá a máa rẹ́gísítà. Pé wọ́n nífẹ̀ẹ́ wa ṣẹ́rí ó pọ̀ ní abala kò ṣeé kà. So àwọn àti àwọn wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà òun rèé. So wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n ṣe bẹbẹ orúkọ rẹ̀ ó sì lọ rìbà. Ẹ ṣé gan sà, a dúpẹ́ lọ́wọ́ yín. Lẹ́ẹ̀kan sí àkíní gbẹ̀gbà wá ní tọwọ́ tẹsẹ̀. Bákan náà ohun tí ẹ rí ó ṣàfihàn fún ẹ pé nígbà tí wọ́n wà ní èwe wọ́n lo ìgbà èwe wọn dáadáa. Ó sì jẹ́ wípé ó jẹ́ nǹkan òwúrí fún wa nígbà tá a dé ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ bí ohun tí wọ́n fún wa pé àwọn jẹ́ confam ọmọ Odùduwà táwọn sì jẹ́ olórí tó jẹ́ wípé wọ́n jọ bẹ̀rẹ̀ ìrìnàjò pẹ̀lú bàbá Fáṣẹ̀hùn àti Chief Gani Adams tí í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò wà nílẹ̀ Yorùbá. Wọ́n bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àtúnjèrè nǹkan rẹpẹtẹ ní ọwọ́